My name is Timothy Oluwasegun Oshumo of the Honors Music. I want to appreciate everyone who has come to identify with Oshumo family on this day. Firstly, I can't mention everyone who has played a major role in ensuring that Gbadebo Wale stays with us much longer than this. Everyone who has played a major role, who has supported him in many ways through his medication, all the while he was sick, people encouraged him, did all they could. But one thing is that I think it just pleases God that Gbadebo needed to go and rest. So I will just mention Olasco Films. Thank you very much for everything, and for every family member, both in Nigeria and abroad, who have spent so much, who have done everything humanly possible. If it were to be for us, Gbadebo would still be here. But we did all that we could. I am repeating, it pleased God that Gbadebo needed to go and rest. Will we all miss him? His jovial nature, is sometimes you just think he's carefree because he really takes things serious. He really takes things to heart. You don't offend him, and he doesn't keep malice with anyone. He's just on his own. He just does things the way he feels he should. That's one unique thing about him. So I just want to thank everybody. Thank you very much. All public office holders, politicians, who have been coming here, all the artists, all the colleagues, both senior and junior colleagues who have been here, since this incident, and those who, many of you, checking upon him at the hospital, dropping some funds, and also I think I need to mention the entertainment industry. You guys are just great. You guys are great, and we really appreciate what you did. We really appreciate what you did. All the funds, everything that you did. And I know that only God can appreciate you on our behalf. So I just want to say thank you. This marvelous choir, thank you. That's my area. So when I heard those beautiful voices, I said, no, thank you. Thank you very much. Thank you very much. Pastor, I will appreciate you. Thank you so much. God bless everyone. Thank you. We appreciate you. Thank you very much. Ẹ ṣé gan gbogbo ènìyàn, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, pẹ̀lú ẹ̀yin ọ̀rẹ́ àti ojúlùmọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Bọ́n ṣe rí àkànfẹ́ jẹ́ kí ẹ mọ̀ kankan díẹ̀ lẹ ṣì mọ̀ nípa Gbadebo Àtàndá Oshumo. But ṣe mọ̀ pé òun náà ní àwọn students. So lára àwọn students yàrá kan máa pa àwọn few jáde kí wọ́n sọ impact tí Osmond Gbadebo tó make nínú ayé wọn. So èèyàn tí a máa kọ́kọ́ pè ń sìn òun ni Ọmọníkẹ́ Susan kí 8 a.m. ní Aton cemetery. Ẹ jọ̀ọ́, kò sí African time o. Lórúkọ ti Jésù, ọdún àti ọjọ́ gbogbo wa á jìnnà síra wọn. Bí a dẹ̀ ṣe rántí olóògbé lónìí,
mo gbàdúrà lórúkọ ti Jésù Ọlọ́run á rántí gbogbo wa sí rere. Àbá ní ká máa dárúkọ gbogbo wa tá wà bí ní ẹyọ kọ̀ọ̀kan. Èrò pọ̀ àmọ́ bí tá a bá ti bẹ̀rẹ̀. I recognize Olasco Films. Akínyìn ẹkú ìrọ̀jú àti gbogbo other marketers tó wà bí ẹkú ìrọ̀jú ẹkú ìbáṣe ẹbí àti ará àtọ̀rẹ́ ní ká kí gbogbo wa. Àwa gbàdúrà lórúkọ ti Jésù ọdún gbogbo wa á jìnnà síra wọn. Ẹ jọ̀ọ́ jẹ́ ká fi sọ́kàn. Aago 8 ni ní Aton Cemetery ní ibẹ̀ láti máa ṣe ìsìn ìdágbére fún olóògbé. Lẹ́yìn yẹn àdẹ̀gbé wọn lọ sí ilé ìkẹyìn. Lórúkọ ti Jésù ààbò Ọlọ́run á wà lórí gbogbo wa. Àní irú kú báyìí láàrin wa o. Ẹni tó bá máa kú láàrin. Afẹ́jẹ̀kẹ́ túbọ̀ bá wa bùkún rẹ̀. Afẹ́jẹ̀kẹ́ bá wa rẹ̀ lẹ́kún. Lórúkọ ti Jésù Olúwa jọ̀ọ́ ẹ bá wa gbọ́ àdúrà fún. Àti gbogbo àwọn ènìyàn tó jọ ṣiṣẹ́ papọ̀. Àmú ọwọ́ sẹ́bẹ̀ májẹ̀mú àdúrà yìí. Lórúkọ ti Jésù Olúwa jọ̀ọ́ ẹ bá wa súre fún wọn. Àtúwà fi ọjọ́ ọ̀la lé yín lọ́wọ́. Táwọn máa gbé arákùnrin wa lọ sí ìtẹ́. Níbi táwọn ṣe gbé ṣe ayẹyẹ ìkẹyìn fún. Lórúkọ ti Jésù Olúwa jọ̀ọ́ ẹ bá wa ra ọ̀la padà. Ohun tó máa ń ba ọjọ́ jẹ́. Lórúkọ ti Jésù ẹjọ́ má jòbọ ọjọ́ ọ̀la jẹ́. Bí ọjọ́ òní ṣe ní ayọ̀. Lórúkọ ti Jésù ọjọ́ ọ̀la jẹ́ kó tún ní ayọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwa gbàdúrà fún gbogbo ènìyàn. Bí a ti ń padà tá à ń lọ lé wa. Táwọn kan tún máa dúró láti ṣe ayẹyẹ fún. Lórúkọ ti Jésù Olúwa jọ̀ọ́ ẹ dúró tì wá. Ẹ bá darí ìròyìn ìbànújẹ́. Ẹkún àti òṣèjọ má jò jẹ́ ìpín wa. Ní gbogbo ọjọ́ wa. Ní ènìyàn kọ̀ọ̀kan tó wà ń bí. Lórúkọ ti Jésù ìròyìn ayọ̀. Ìròyìn ògo òun ni kó máa jẹ́ tiwa. Kẹgbẹ́bí àti àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àdúrà ní ìdákẹ́jẹ́. Ẹ jẹ́ kí gbogbo á bẹ̀rẹ̀ sí béèrè ohun gbogbo tí a fẹ́ ní ọwọ́ Ọlọ́run. Kí Ọlọ́run kó gbọ́ ìmíkanlẹ̀ wa kó sì fàṣẹ sí ìbéèrè wa. Bí a ti lọ kọ́wọ́ agbára Ọlọ́run kí ó máa bá wa lọ. Kí àánú àtọ́jú rere rẹ̀ kó wà pẹ̀lú wa. A fi ìdílé arákùnrin wa lé Ọlọ́run lọ́wọ́. Lórúkọ ti Jésù Ọlọ́run á nu omijé yín nù. Ohun gbogbo ọlá àti ọrọ̀ tí a fi nímọ̀ pé arákùnrin yìí lọ. Lórúkọ ti Jésù Ọlọ́run á fi ṣèkẹ́ yín. Bí gbogbo bí a ṣe yọ̀ lónìí. Ìbànújẹ́ àti ẹkún lórúkọ ti Jésù kò ní jẹ́ ìpín wa. Ìjẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mímọ́ ti Bàbá. Ìdàpọ̀ àwọn èèyàn mímọ́. Kí ó sọ̀kalẹ̀ bí àdàbà. Kí ó máa bá wa gbé láti ìsinyìí lọ àti títí láéláé. Vote of thanks by the family.